ibi tí wọ́n wà kára ayé nílé lóko àti lẹ́yìn ìrìn àjò ibi tí atẹ́gùn yìí tó lè fẹ́ dé a tún ti wà lọ́dọ̀ bàbá wa wòlíì ọlọ́run alààyè ni Prophet Michael Olohumbe ti ìjọ God Ife Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ń bí ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe pé ọ̀rọ̀ tó bá máa ṣe ìwà àti èmi láǹfààní òun náà ni wòlíì máa ń bá wa sọ nítorí àwọn èèyàn ni Ọlọ́run sì dá wòlíì sí ayé láti máa tọ́ wa sọ́nà tàbí ní jì sí páńpẹ́ àti kòtò ayé lágbára náà gbogbo wa àní bọ́ sí páńpẹ́ ayé o. Lónìí lágbára náà a sọ̀rọ̀ nípa ọmọ ìlérí àtọmọ májẹ̀mú. Ǹjẹ́ ìyàtọ̀ ló wà nínú àwọn méjèèjì? Táwọn gan lọmọ ìlérí táwọn májẹ̀mú? Àwọn ọ̀rọ̀ ni wòlíì á bá wa tan ìmọ́lẹ̀ sí kó lè bá ìwò wa. Ìwọ tó bá jẹ́ ọmọ ìlérí kó mọ rẹ, ìwọ tó bá jẹ́ ọmọ májẹ̀mú náà kó náà mọ rẹ. Ẹ kú kalẹ̀ wòlíì. Ẹ rà sà bàbá, ẹ kújọ́ mẹ́ta. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù, iléeṣẹ́ yín á máa gòkè. Àmín. Ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé, ọwọ́ Ọlọ́run wá ẹ rí, afẹ́ kí n fẹ́ kó má kangi oko lára. Ní gbogbo ibikíbi tó mọ Nàìjíríà wà, àbọ̀mọ káàró jíire nílẹ̀ Yorùbá, ráṣó déré màá ríire kó ka elida ndakaro kìsẹ̀ta elida ha màrékè pólí ndá ọ̀rá kótó bó sa elida hayaba sí ńlá dóròkè. Mo pàṣẹ kí àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run, ìgbéga Ọlọ́run, ìmísí Ọlọ́run, ìwòsàn Ọlọ́run kó bá ayé yín, kọ́rọ̀ yín kó nítumọ̀. Bí mo ti sọ lónìí, kọ́wọ́ Ọlọ́run kó kàn ẹ́, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Àmín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún question tẹ́ béèrè yẹn, ọmọ ìlérí, ọmọ májẹ̀mú. Tá bá kọ́kọ́ wò ó sà, májẹ̀mú, Ọlọ́run ló ní májẹ̀mú. Ìlérí òun ló fi fún ènìyàn. Ọlọ́run kì í lérí. Ìdí tọ́lọ́run rẹ̀ kì í fi ń lérí ni pé kò sí nǹkan tọ́lọ́run fẹ́ ṣe tí ò nágbára láti ṣe. Ìdí tọ́lọ́run kan fi ń ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ní gbogbo ìgbà ni pé kò fẹ́ kó pa wá lára. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́run bá ní kóun ṣe bá ṣe fẹ́ kó ṣe, ó máa pààyàn lára. Ọlọ́run dẹ̀ ti mọ̀, àwa ò mọ̀. Òun ló ṣe gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀, òun ti mọ̀. Àwa ṣe kí ni? Àwa ṣe. Ìgbà tó bá ń ṣe yẹn, ọ̀tá wa lè máa sọ́fà díẹ̀ nígbà tọ́lọ́run ń ṣiṣẹ́ lọ́wọ́. Ọlọ́run dẹ̀ kì í ṣiṣẹ́ láàbọ̀. Tọ́lọ́run bá máa ṣiṣẹ́ tán, òun ló máa tún hand over bẹ́ẹ̀tì. Á ti pàṣẹ fún gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ àtàwọn áńgẹ́lì ẹ̀ pé ẹ má pa ẹni yìí lára o. Ẹ rí bí nǹkan tí ìwé ìfihàn orí 4 tó sọ ni pé kẹ́mi yẹn kó má pa igi kígi àbí ẹ̀mí kẹ́mi kan lára o, títí a máa fi fèdìdì sàmì sí àwọn tí a ti yàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni náà ni Ọlọ́run máa ń ṣe, tó máa ń pa láṣẹ pé ẹ má pa ènìyàn yẹn lára o. Ẹ rí pé wọ́n máa bá ènìyàn jà bẹ́ẹ̀ tí wọ́n ò ní borí ẹ̀. Májẹ̀mú ti wà nínú ìwé mímọ́ pé wọ́n ó bá ọjà, wọn ò ní borí ẹ̀. Now, ìtàn pè ní ọmọ ìlérí, òun ni bí ọmọ tí àkọ́bí ọmọ ìlérí ni. Tí èèyàn bá bí ọmọ sà tó bá jákọ̀bí, àga tó bá jọkùnrin nínú ìdílé yẹn, ó nẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tí bàbá ẹ̀ nẹ́tọ̀ọ́ sí yàtọ̀ sí ìyá ẹ̀ nìkan. Òun náà máa fi ẹwà lẹ̀ fún. Tó bá jọba ni bàbá ẹ̀, wọ́n á ní àrólé ọba nìyẹn o. Dàsí pé tọ́ bá ti lọ, ẹni tí àkọ́bí yẹn òun ló máa gorí ìtẹ́ o. Bẹ́ẹ̀ tí kò wá ń rí bẹ́ẹ̀ ń gbà míì. Àìjẹ́ kó rí bẹ́ẹ̀ májẹ̀mú ni. Tẹ́ bá lọ wo ìtàn Dáfídì ìyàwó níyàwó nígbà tí ogun wà, ó kàn ní kóun sinmi, ló wá ń fẹsẹ̀ ẹ̀ palẹ̀, ó ń wá nǹkan tó máa múnú ra ẹ̀dùn gẹ́gẹ́ bí ọba. Now ló yanjú lórí arábìnrin kan tó ń wẹ̀, ló wá wo ẹwà ẹ̀ pé obìnrin ló dáa tó yìí. Ẹ̀rẹ̀ rí gbogbo ẹni tó bá nógo ló máa ń láìkì obìnrin. Ìyẹn ni mo ṣe máa ń sọ fáwọn obìnrin tó bá bọ́kọ ẹ̀jà, tó ti torí ẹ̀ tó lọ ń fi àwọn àjẹ́ bọ́kọ ẹ̀jà, tó ń ba tọkọ ẹ̀jẹ̀, ó kàn ń ba tara ẹ̀jẹ̀ àti tàwọn ọmọ ẹni. Tọkọ ẹ̀ tó bá ti jọ́kùnrin ni, ó kàn lè má láìkì ìbálòpọ̀, ṣùgbọ́n á láìkì obìnrin. Àfi tí ò bá ń ṣe ológo, wọ́n sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ ń jọ́kan sà. Tó bá jẹ́ pé obìnrin ni tó bá ní ògo, nítorí ẹ̀ la ṣe fún ọkùnrin láṣẹ kó pàṣẹ lórí ọkọ ìyàwó ẹ̀, kò sí ní àwọn ọkùnrin máa wá sà, àwọn ọkùnrin wọn á máa wá obìnrin yẹn, ṣùgbọ́n àṣẹ ó ju èèyàn tó pa lọ. Àṣẹ ni pé mo ti fẹ́ ẹ,
o ò dẹ̀ gbọ́dọ̀, èmi ni olórí ẹ. So orú obìnrin bẹ́ẹ̀ á wà lábẹ́ àṣẹ ọkọ ẹ̀. Àṣẹ yẹn ló máa dàbí bondage nínú ayé ẹ̀. Jésù sọ pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Kò sí ẹnikẹ́ni tí ò kì í nájàgà. Tó bá ń sáfájàgà kan wàá bọ́ sájàgà kan. Tó bá ní o sáfájàgà èṣù o máa bọ́ sájàgà Jésù ni. Má rò pé Jésù náà nájàgà. Àjàgà tí Jésù kàn rọrùn ẹrù ẹ̀ fúyẹ́ ni. So tó bá sọ pé o fi ilé ọkọ kan lẹ̀ o lọ bẹ́ sí ilé ọkọ kan wàá tún pàdé ogun míì tó fẹ́ ju ilé ọkọ yẹn lọ. So there's a way, that's why pé lé ọ̀sẹ̀ tó ń bọ̀ sà mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ marriage. There's a way táwọn èèyàn máa fi kú ònú ogun tó rógun tó ń jà púpọ̀ bí sí ni ẹ̀. But lẹ́yìn à sọ̀rọ̀ lórí yẹn à ń sọ̀rọ̀ lórí ẹni tó jẹ́ ọmọ ìlérí àbọ̀mọ májẹ̀mú. Ẹ wo ọ̀rọ̀ Dáfídì tí mo ń sọ yìí. Ó bí ọmọ kan tóbìnrin náà bí fún, obìnrin tí ó rán ọkọ ẹ̀ lọ sójú ogun. Ó mú ọmọ náà ó pa, ó mú ọmọ náà ó hùn kí ọmọ yẹn kó wà láyé ṣùgbọ́n òun kọ́ ló nu oyún yẹn. Bàbá obìnrin yẹn ti yún kó tó pé Dáfídì súnlé. But nítorí pé ọkọ obìnrin yẹn kú, kí ni Dáfídì ṣe? Dáfídì dẹ̀ ṣèlérí fóbìnrin yẹn. Òun ṣe májẹ̀mú o. Ó wá ṣèlérí fún wípé bọ́lọ́run ti wà tẹ́mi ẹ̀ sí ń bẹ, ọmọ ẹ ló máa dúró sórí ìjọba. Tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀, adúró níjà ló jẹ́ kó wà lórí ìjọba. Nítorí òun ni àkọ́bí. Ṣùgbọ́n Dáfídì ti yí padà. Ó ti ṣèlérí fóbìnrin yẹn nítorí ìgbádùn tí ó rí. So fún díẹ̀ yìí wọ́n jọ ń bọ̀. Ṣùgbọ́n nítorí pé ìtẹ́ Dáfídì yẹn ìtẹ́ májẹ̀mú Ọlọ́run ni, ọmọ ìlérí kọ́ ló gbọ́dọ̀ jókòó síbẹ̀. Kò yé yín sà, ìtẹ́ májẹ̀mú Ọlọ́run ni, ọmọ ìlérí ò lè agbára ọmọ ìlérí ò ká. Ọmọ ìlérí ẹ̀kọ́ máa ṣe ohun tóhun ni, kò ní ṣèfẹ́ Ọlọ́run. Kò yé yín sìn. Fún díẹ̀ yìí now tẹ́ bá wo Sọ́ọ̀lù, ọmọ ìlérí ni Sọ́ọ̀lù tó kọ́kọ́ fi jọba, ọmọ Kíṣì, ọmọ ìlérí ni. Torí òun làkọ́bí bàbá ẹ̀. Bẹ́ẹ̀ tẹ́ bá wo Dáfídì kì í ṣọmọ ìlérí torí kò ń ṣàkọ́bí. Ipò karùn-ún ló wà. Ẹ̀sà Dáfídì ò ń ṣe àkọ́bí rárá. Fún àbígbẹ̀yìn ni. Fún díẹ̀ yìí májẹ̀mú Ọlọ́run ni pé kí Dáfídì kò débẹ̀ yẹn. Ẹ rí pé ìtọ́mọ ìlérí ò lè ṣe. Ọmọ ìlérí Sọ́ọ̀lù ti lọ sọ́pọ̀lọpọ̀ ojú ogun ó dẹ̀ ṣẹ́gun ṣùgbọ́n nígbà tó rógun Gòláyátì ogun Filísítínì Sọ́ọ̀lù ò lè jáde síta nítorí pé ọmọ ìlérí ni, ó ní nǹkan tágbára ọmọ ìlérí ká. Ṣùgbọ́n ọmọ májẹ̀mú Ọlọ́run ló máa wò níwájú ẹ̀. Ó ní mo ti gbé Olúwa káwájú mi ẹ̀rù ò bà mí mọ́. Ọmọ májẹ̀mú kò ní wo nǹkan kan ju Ọlọ́run lọ. Ihun tó ń pani lára àbí ihun tó ń túni ṣe Ọlọ́run ló máa, ẹni tó bá dẹ̀ ti gbé Ọlọ́run káwájú ẹ̀ kò sí ohun kíhun tí ò ní lè ṣe. Kò sí ohun kíhun tó ń pani lára tá a lè pa lára. Wọ́n lè gbìyànjú ṣùgbọ́n wọn ò ní borí ẹ̀. Òun lè ṣe rí pé orí bẹ́ẹ̀ yẹn májẹ̀mú lọ́lọ́run yàn sórí ipò yẹn. Wọ́n ti lo ìlérí ò da, májẹ̀mú wáyé. Náà ńgbà tí májẹ̀mú yẹn tún fẹ́ repeat ààrẹ náà Ọlọ́run tún gbé èrò yẹn. Ọmọ yẹn Dáfídì ò fẹ́ jẹ́ kó kú nítorí ó ti ṣèlérí fún ìyàwó ẹ̀. Ó dẹ̀ ń fẹ́ ayọ̀ ìyàwó yẹn torí pé ó rí pé obìnrin yẹn ó múnú wọn dùn. Àwọn obìnrin mọ bọ́ ṣe máa ń pẹ̀t ara wọn jura wọn lọ. Ẹlòmíì máa nọkọ tó dára kò ní cherish ọkọ ẹ̀, kò ní pọ́nkọ ẹ̀ lé, máa sọ̀rọ̀ lórí ìgbéyàwó gan àwọn èèyàn máa yí padà. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló dẹ̀ máa tún ṣe. Ṣùgbọ́n ẹlòmíì ìyá tó bá rọ́kọ ẹ̀ ó máa pọ́nkọ ẹ̀ lé. Tọ́kọ ẹ̀ bá ń ṣìṣe lọ, irú ẹni tó bá ń pọ́nkọ ẹ̀ lé ó ní agbára nínú Ọlọ́run láti fi àdúrà yí ìgbésí ayé ọkọ ẹ̀ padà. Ṣùgbọ́n tí ò bá pín ọkọ ẹ̀ lé kò lè tí àdúrà tó lè gbà pé kọ́lọ́run yí ọkọ ẹ̀ padà tó lè yí padà. Àpọ́nlé lára yìí máa ń fẹ́. Àpọ́nlé ló dẹ̀ máa ń tún ọkàn ṣe. Ọlọ́run dẹ̀ ní ọkàn ló máa ń wò. Fún díẹ̀ yìí now obìnrin yẹn ọmọ yẹn kú. Ìgbà tọ́mọ yẹn kú Dáfídì ó tún fún lóyún mi. Ọmọ tó fún lóyún mi òun ni wọ́n fi bí Sọlómọ́nù.
Sọlómọ́nù yìí òun ló wá jẹ́ ọmọ májẹ̀mú tọ́lọ́run ti yàn síbẹ̀. Ọmọ ìlérí ti kúrò, first born woman yẹn lọmọ ìlérí, ó kúrò ó lọ. Ṣùgbọ́n ìtẹ́ Dáfídì májẹ̀mú ti wà pé a kì yóò fẹ́ ọmọ kan kù nínú ìdílé Dáfídì lórí ìtẹ́ yẹn. Májẹ̀mú Ọlọ́run fún Dáfídì nìyẹn. Tí ọmọ tí wọ́n bá kọ́kọ́ bí yẹn tó bá wọlé tó bá jókòó sórí ìtẹ́ yẹn, dàsí pé ìtẹ́ yẹn Dáfídì kọ́ ló ní mọ́, ọmọ ẹni tó kú ló ní. Ṣùgbọ́n nítorí pé májẹ̀mú Ọlọ́run kì í yẹ̀, ìlérí máa ń yẹ̀, májẹ̀mú kì í yẹ̀. Májẹ̀mú Ọlọ́run òun ni pé Dáfídì ẹ̀jẹ̀ rẹ̀ ló máa jókòó sórí ìtẹ́ yẹn. So òun ló jẹ́ pé wọ́n á bí ọmọ míì, wọ́n bí Solomon. Láti kékeré ló ti ń farahàn gẹ́gẹ́ bí ọmọ májẹ̀mú. Nígbà tí májẹ̀mú tó máa ṣẹ, Adóníjà ti lọ ń pèrè ẹ̀ lọ́ba, ó ti lọ wá àwọn wòlíì èké, wọ́n ti pera wọn, wọ́n ti ń gbóúnjẹ. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run máa yí májẹ̀mú yẹn padà, Solomon àti ìyá ẹ̀ wọ́n tilẹ̀kùn mọ́rí. Wòlíì Nátánì, yẹn ni mo ṣe máa ń sọ fún yàn pé wòlíì Ọlọ́run kò sí nǹkan tí ò lè ṣe tó bá bẹ Ọlọ́run tọ́lọ́run ò lè gbọ́. Wòlíì Nátánì òun ló lọ kànlẹ̀kùn ìpè jáde kúrò nínú tìmọ́lé, èní yìí ló máa rí ògo Ọlọ́run. Nítorí pé tó ọmọ májẹ̀mú ni. Wòlíì yẹn lọ kànlẹ̀kùn, ó dẹ̀ mú ìyá Solomon àti Solomon wá síwájú ọba. Níjọ́ náà lọ́lọ́run grand Solomon lọ àsọba. So ó jẹ́ pé májẹ̀mú ó ju ìlérí lọ. Tí àwọn bá bímọ púpọ̀, wàá rọ́mọ ìlérí lára wọn, bí àwọn àkọ́bí, èmi ni first born, àwọn ọmọ ìlérí nìyẹn. Ṣùgbọ́n àwọn ọmọ májẹ̀mú ó lè má jẹ́. Ọ̀rọ̀ kan wà ní Sùúrùlérè níbí yìí sí. Bàbá yẹn bímọ 5. Àkọ́bí àwọn wáyárìn kìíní yẹn ló ń ṣe. And I'm telling you sir, kò kọjá ṣọ́ọ̀bù kékeré kan. Àwọn àbúrò ẹ̀ ìtónílé 4 ní London, 3 l'Amẹ́ríkà ní gbogbo ẹ̀. Bàbá wọn náà dẹ̀ náwó, ṣùgbọ́n àkọ́bí yẹn ò náwó. Ẹ wá wo àbígbẹ̀yìn tí gbogbo wọn tó gbé ọ̀dọ́ gbogbo wọn, òun ló wá náwó ju gbogbo wọn. Ilé ẹ̀ ti di bíi 14 báyìí. Ọmọ kékeré kò dẹ̀ tí ì pé 50. Bó ṣe ń dìde kò yí anybody. Òun ló ẹ̀ṣẹ̀ wá lọ ra lé fún ẹ̀gbọ́n ẹ̀ nígbà táwọn 4 ti wà ní Banana Island. Tẹ́gbọ́n sì ń gbé Sùúrùlérè tó ń lọ síbi iṣẹ́ níbi ṣọ́ọ̀bù kan. Ló ẹ̀ṣẹ̀ gbé ẹ̀gbọ́n ẹ̀ ló ṣẹ̀ ra lé fẹ́gbọ́n ẹ̀ ní 150 million. So fún díẹ̀ yìí ṣe mọ̀ pé ó ti fi hàn pé ọmọ yìí lọ́lọ́run pàṣẹ pé òun ló máa tún bẹ̀ yẹn ṣe. ọmọ májẹ̀mú. Àwọn tó kù náà náwó, wọn ò ṣe fẹ́ gbọ́n wọn. Òun nìkan ló settle gbogbo the whole family. Òun dẹ̀ lábígbẹ̀yìn. Òun lọmọ májẹ̀mú. Òun ṣọmọ, àwọn tó kù ọmọ ìlérí ni wọ́n bẹ̀ tó òun lọmọ májẹ̀mú. Ẹni tó bá jẹ́ ọmọ májẹ̀mú, òun ló máa ń tún ìlú ṣe, òun ló máa ń tún àdúgbò ṣe, òun ló máa ń tún gbogbo nǹkan ṣe. Bí gbogbo orílẹ̀-èdè yìí ṣe wà nísìn, kò sọmọ májẹ̀mú nínú ipò ni. Tọmọ májẹ̀mú bá wà nínú ipò, òun ló máa tún. Ọmọ májẹ̀mú yẹn Ọlọ́run wá ti dá, ó wà Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ó ń bọ̀ wá sípò pẹ̀lú àṣẹ Ọlọ́run nítorí pé òun lọmọ májẹ̀mú. Gbogbo àwọn tó ń jẹ́ pé ọmọ ìlérí yẹn, gbogbo wọn kàn máa gbìyànjú ni, wọn ò lè system tó máa ṣe even spirit wọn ò ní lè ṣe, wọn kàn máa gbìyànjú ni. Ṣùgbọ́n tọmọ májẹ̀mú bá débẹ̀, tó bá ti nawọ́, àwọn ọ̀run á nawọ́, tó bá nọsẹ̀, àwọn ọ̀run á nọsẹ̀. Anything tó bá ti pinnu láti ṣe, àwọn ọ̀run á fàṣẹ sí. Ìdí tọmọ májẹ̀mú tó fi yàtọ̀ sí ọmọ ìlérí nìyẹn. Ènìyàn ló dẹ̀ máa ń lérí, Ọlọ́run nìkan ló ní májẹ̀mú pẹ̀lú àwọn èèyàn. Ẹ wo májẹ̀mú tọ́lọ́run bá Ábúráhámù dá, ó sì ń ṣe títí dòní. Wípé èmi ó sọ ẹ́ di orílẹ̀-èdè níjà, jáde kúrò nílé bàbá rẹ̀ yìí. Ntí bàbá ẹ lóòótọ́ baálẹ̀ ni bàbá ẹ, bẹ̀tí ntí bàbá ẹ ní yóò tó nǹkan kan. Ìwọ yìí mo rí pé ó máa kọ́ àwọn èèyàn mi àtàwọn ọmọ rẹ, ó máa kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run torí Ọlọ́run ń jẹ lógún. Ọlọ́run ló mọ àti everybody. Ó mọ bí ọ̀rọ̀ ṣe ń jẹun lógún. Fún ìdí èyí, jáde ibi ìkéré máa gbé ẹbí orílẹ̀. Ọlọ́run wá lọ fi gbogbo ìran ayé hàn, orí gbogbo ìran ayé tọ́lọ́run wá fi wá gbéga. Ìlérí tọ́lọ́run ṣe fún bó tilẹ̀ pẹ́, Ọlọ́run mú ṣe fún títí dìsín. A sì ń kọrin o, Abraham bless is mine. Kò sí chọ́ọ̀chì náà tí wọ́n ti ń kọ ní gbogbo àgbáyé nítorí májẹ̀mú Abraham yẹn ṣì wà síbẹ̀, nítorí jẹ́ tọ́lọ́run. Mo gbàdúrà gbogbo ìwọ tó jẹ́ ọmọ májẹ̀mú àbí ọmọ ìlérí lórúkọ Jésù, ìlérí Ọlọ́run àti ti èèyàn
àṣẹ lórí yín, Àmín. májẹ̀mú Ọlọ́run àṣẹ lórí yín. Àmín. Ìwọ ọmọ májẹ̀mú ìwọ náà lè dọmọ lérí ẹ̀rí. Nǹkan tó máa ṣe wá wòlíì ẹ̀rí, gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín, wá wòlíì ẹ̀rí. Rákòtádà káìlì ní ìfẹ́ mọ ẹnikẹ́ni, ṣùgbọ́n tó o bá mọ Ọlọ́run, tó o bá lè mọ wòlíì ẹ, o ti bọ́ lọ́wọ́ ogun. So tọ́lọ́run bá ṣe mí ní wòlíì ẹ now, fẹ̀mí béèrè lọ́wọ́ Ọlọ́run, yẹ kí ọmọ Ọlọ́run, àwọn máa ń like àwọn tó máa sọ pé ẹ̀mí ló ní káwọn bá mi sọ̀rọ̀, ẹ̀mí ló ní káwọn bá mi sọ̀rọ̀. Èèyàn ẹ̀mí máa ríra wọn, so èèyàn ara kò nírè kan. Mo gbàdúrà ẹ̀yin ọmọ májẹ̀mú àti ọmọ ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run àṣẹ lórí gbogbo wa. O lè pe nọ́mbà mi sórí fóònù yìí 070-360-38757 070-360-38757 tàbí 091-356-42057 091-356-42057. Àwọn nọ́mbà ayọ̀ yẹn nìyẹn. 091 yẹn wà ní nọ́mbà WhatsApp ni o lè pè mí. Now ẹ̀yin tẹ́ ẹ ń ràn wá lọ́wọ́, ẹ má ti dáwọ́ ìrànwọ́ lọ́wọ́ yín dúró. Mo sọ fún yín lórúkọ Ọlọ́run, èmi kọ́ mo gbéra mi wá pé kí n máa bẹ̀rẹ̀ sí program yìí ń ṣe program church wa. Báyìí program church ni kò sí iye tó ná mi máa gbé, kò sí bó jẹ́ kí n ta mọ́tò kí n fi ṣe máa ṣe, máa gbé. Mi ṣẹ̀ṣẹ̀ ń ṣe tọ́lọ́run dẹ̀ gbàdúrà mi, so mi dẹ̀ mọ̀ bóyá òun náà lọ́lọ́run fi ń jogún ẹ̀mí ti tayọ fún mi. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé léyìí fún orílẹ̀-èdè Nàìjíríà ni gbogbo wa ní ká dáwọ́ sí. Ọlọ́run ló pa láṣẹ tí mo fi di pé mo gbé àkáǹtì yìí sórí fóònù. Ìwọ tọ́lọ́run bá ràn lọ́wọ́, oníléeṣẹ́ ni, oníkíní kan, má fọwọ́ sẹ́yìn o. Má máa jẹ́ kí n máa gbọ́ pé àwọn wòlíì kan nítorí wòlíì kan 419 ni, nítorí kíní kan ìwọ náà wá ṣe fọwọ́ sẹ́yìn. Má gbìyànjú ẹ o, ṣé tiẹ̀, ṣé tí n tó wá látọkàn ẹ. Tọ́lọ́run bá ní kó gbé gbogbo program sọjí yẹn, gbé. Tọ́lọ́run bá ní kó gbénú ẹ̀, pè mí kó gbé, kó wá wo bí Ọlọ́run ṣe fẹ́ sọ̀rọ̀ ayé ẹ. In fact, mo fẹ́ àwọn èèyàn tó yẹ pé nítorí program yẹn náà ṣe máa pè mí lọ́sẹ̀ yìí. Sir, kí ni program yẹn gan, kí lẹ fẹ́ ṣe? Okay, now a máa ṣe. Tó bá tún dára gan, o lè wá nílùúkílùú tó bá wà lágbàáyé, o lè wá sí program yẹn, o lè wá àtọkọ àtìyàwó. Báyìí pé fẹ́ dá sí ẹ, jẹ́ kí gbogbo ìdílé yín dá sí kí program yẹn kó ṣeé ṣe. Ntọ́lọ́run nídìí náà nìyẹn. Ìwọ tó o bá jẹ́ kí program yẹn ṣeé ṣe, ọ̀rọ̀ ẹ ti ṣeé ṣe. That new year tó ń wọ̀ lọ yẹn, destiny year nìyẹn. Kò sí kí ohun tó máa dáwọ́lé ní year yẹn tí ò ní ṣe rere. Bí mo ti sọ, ayé àti ọ̀run kó fàṣẹ sí. Jésù òun lolúwa. Nọ́mbà yẹn náà ni First Bank. First Bank ni nọ́mbà yẹn. So 311-621-6778. 311-621-6778. Nọ́mbà yẹn òun nìyẹn, First Bank. Olúwa bò ẹ́ láṣìírí, dá sí wàá rójú rẹ Ọlọ́run wa. Jésù Olúwa. Àmín, àmín. Ìwọ náà tó ti gbọ́ báyẹn, tètè pe nọ́mbà kó bá wòlíì sọ̀rọ̀. Àtọmọ májẹ̀mú àtọmọ ìlérí Olúwa á ṣe ní ayé gbogbo wa. Májẹ̀mú Ọlọ́run kò ní yẹ̀ lórí wa. Nọ́mbà ayọ̀ náà ni wọ́n ti pè yẹn, tètè pé. Bó bá dẹ̀ fẹ́ ran iṣẹ́ ìsọjí lọ́wọ́, má fi òní dọ̀la, má fi àsìkò ẹ̀, má máa ṣe iyèméjì pé kíníkan wọ́n sáà ti ṣe fọ́lọ́run. Wọ́n gbàgbọ́ pé ẹni tó bá bọ́lọ́run dòwò pọ̀, ọ̀run pàdánù. Ire gbogbo lọ́ọ̀dẹ gbogbo wa. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your